tó ọ̀rọ̀ ti jápọ̀ báyìí nẹ́tíwọ̀kì jápọ̀ po ṣé lóòótọ́ ni Muyideen Àgbàlá Gabriel fi ọlọ́pàá kó lọ mú ìyàwó ẹ̀ ta lẹni tó wà ń di ọ̀rọ̀ ọmọdé yìí tó fi ń ṣe bó ṣe ń ṣe yìí ọlọ́pàá gbé olóòtú Muyideen àtìyàwó ló tún wá kàn báyìí. Ẹ wò gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa nírú àkókò yìí tẹ́ ẹ bá dé abala comment section ẹ bá mi kọ síbẹ̀ tó bá ṣe pé ẹ̀yin nìyàwó tàbí ẹbí ìyàwó Muyideen ṣé ẹ lè gbà kí ọmọ yín ó máa tẹ̀lé arákùnrin yìí mọ́. Ẹ gbọ́ pẹ̀lú ìpele ibi tí ọ̀rọ̀ gbé dúró yìí ṣẹ́yìn lè gbà ọmọ yín ó yan eléyìí Muyideen tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí gẹ́gẹ́ bí ọkọ ẹ̀. Tẹ́ ẹ bá lè gbà ẹ kọ síbẹ̀, tẹ́ ẹ bá lè gbà ẹ tún kọ bákan náà. Ẹ wo bí lórí ìkànnì yìí lónìí ẹ wá wò ẹ bọ́ bí ẹ wá wo fídíò tí mò ń gbé bọ̀ wá fún yín yìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Tó bá yẹ kó rí bẹ́ẹ̀ ẹ sọ sínú ìkànnì, tí ò bá rí bẹ́ẹ̀ ẹ sọ sí kọ́mẹ̀ntì yín. Ẹni tí ẹnikẹ́ni ò mọ̀ kó tó di wípé Àgbàlá Gabriel wá fà á jáde. Èní nìyẹn nígbà tó fi wà lábẹ́ bíríìjì ṣé obìnrin lè dúró tì ẹ́? Lóòótọ́ ṣájà ló ń tà àmọ́ pẹ̀lú bí wọ́n ṣe fi ẹ́ hàn nígbà tí gbogbo ayé kọ́kọ́ rí ọ. Ǹjẹ́ tí wọ́n bá kó owó lórí Muyideen ṣájà tí gbogbo èèyàn mọ̀ sí Muyideen Àgbàlá Gabriel ṣé kìí ṣe pé owó orí ẹ̀ lẹ́yìn èèyàn ó mú tẹ́ẹ̀tún lọ́ọ́ fomi fọwọ́ yín? Bó bá rí bẹ́ẹ̀ kọ́mẹ̀ntì ní comment section ẹ máa bọ̀ ẹ wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ẹ wá wo fídíò tó ṣẹlẹ̀ nípa Muyideen àtìyàwó ẹ̀. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Gbogbo ẹ̀yin àfáà bàbá wa Hamzat Oríyọmí ṣébi tẹ́ ẹ bá Muyideen dèrè. Ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́, ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà. Bàbá mo gbà bí mo bá tàn án kọ́ ọ má tanra rẹ. Ṣé Muyideen ò ti tanra ẹ̀ báyìí? Ṣé ọ̀tàn rẹ̀ jẹ́? Ṣé ọ̀tàn rẹ̀ tà? Ẹ wo ẹ má jẹ́ ń gbà yín lásìkò ẹ jẹ́ ń sáré gbé yín débẹ̀ kẹ wá worú àrà tó ṣẹlẹ̀ láàrin Muyideen àtìyàwó ẹ̀ àtàgbàlá Gabriel pẹ̀lú àwọn ẹbí ẹ̀ pátápátá pé Muyideen tún gbéra o láti arrest àwọn ẹbí ìyàwó ẹ̀ àtìyàwó ẹ̀. Ọ̀yá òun rèé ẹ bá ń fohùn sí fídíò fún gbogbo àwọn èèyàn wa nínú ilé. Ẹ bá mi like ẹ share ẹ comment ẹ jọ wọ̀ gbòòrò ayé lọ kẹlòmíì náà lè bá akẹ́kọ̀ọ́ nínú ìgbé ayé arákùnrin yìí tá à ń pè ní Muyideen ṣájà Muyideen Àgbàlá Gabriel. Ọ̀yá ẹnì ṣó níbẹ̀. Àbá Muyideen ṣájà ó tún ti ṣẹlẹ̀ o. Muyideen ṣájà tó ti lọ human rights. Ó ní kíyàwó wọn wá bá òun tí ó fi ọ̀rọ̀ yìí lu àwọn àfáà rẹ̀ ni kí wọ́n sọ pàtàkì tí ń jẹ́ obìnrin. Muyideen ṣájà ṣé human rights lọ kọ́kọ́ kàn? Àfáà wa jígini ọmọ kí oyin ṣe kò sọ fún yín nípa ọ̀rọ̀ ìyàwó ẹ̀kọ́ tó di pọ̀ lọ human rights ni. Àfáà wa bọ́lá ń sọ ṣé ọmọ kí oyin Muyideen ṣájà kò sọ fún yín kó tó lọ sọ́dọ̀ àwọn human rights ni. A sì ní ó ti gba Islam ṣé ìṣàlàyé Islam fún ni? Ṣàlàyé májẹ̀mú tí ń bẹ láàrin ọkọ àtìyàwó ṣé ẹ sọ fún Muyideen ni? Ó ní kíyàwó wa kó báwọn kọ́mọ bò wá báwọn ó ti gbégbèsè ayé ìgbádùn ìgbésí ayé tó ti ẹ̀rí ogbé kọ̀kẹ́ ní kankan. Your life is for you, my life is for me. Ìyàwó tó a fẹ́ ṣé kì í sọ́dọ̀ àwọn fámìlì kan ló ti fẹ́ ni? Kọ̀lẹ́bí. Ṣé ìyàwó rẹ̀ Muyideen ọgbẹ̀dọ̀ ṣé human rights wọ́n lọ ju okùn sọmọ yẹn lọ́rùn ni? Èyí ṣe máa ń gọ̀ tí ó tún ponú
tí ó fọ́ ní tí ó tún fọ́ra tí ó tún gbé mú báyìí ọmọ Muyideen ìgọ̀gẹ́ o sọ ní alámọ̀ràn ní àbá ọ̀fọ̀rọ̀ rẹ lọ yẹn ìyàwó tó fẹ́ sọ́wọ́ bọ́ọ̀lẹ̀ láti sẹ́mọ̀ ni ṣé ìyàwó orí ọ̀lẹ́bí ni tí ò léèyàn ni kò lẹ́gbẹ̀ẹ́ kò lábúrò ṣé ìyàwó orí ọ̀rẹ́ ni bí ni ìyàwó tó fẹ́ tó ṣe wedding tó ṣe court wedding ọ̀rọ̀ wa tó bó ṣe tó àwa ni kí àwọn ẹ̀mí máa bàlá náà bí o dey play mo rò pé o ti síìkì gan àmọ́ ti karamẹ́rò ní ìsìlámù o àti karamẹ́rò ẹ jẹ́ bá mi ṣe program yìí kọ́dọ̀dọ̀ Muyideen kọ́dà kó dọ́dọ̀ àwọn human rights orí mo expect káwọn gan sọ fún yín pé ṣó o ti lọ sọ́dọ̀ àwọn family ìyàwó ẹ ṣéyàwó rẹ̀ ò ní family ọwọ́ akọjá lọ sọ́dọ̀ human rights ṣé human rights yóò kọ̀ máa di obìnrin pé kọ́ máa lọ ní ẹ̀ ní ṣé bẹ́ẹ̀ náà lóbìnrin useless tó ní ṣé bẹ́ẹ̀ náà lóbìnrin gọ̀ tó ní. ẹ̀yin àbá Muyideen chájà ọmọ kí oyin ṣe kọ̀ fọ̀rọ̀ lọ́yìn ni gbogbo wa bá ní ló kọjá tí ń bojú yín jẹ́ tí ń hù kiri ṣé kò sọ fún yín ni. Àdàní ó ti ń kírun láyè yín ó ti ń kírun láyè mi irun tí ń kí láyè yín Kùránì gẹ́gẹ́ fáyì sátìmọ̀ náà tù fáàkì mú sọ́láta nígbà tọpọlọ yín bá ṣẹ́tù torí yín bá pé ní kẹ́ wá kírun ẹni tí ń kírun láyè yín ọpọlọ rẹ̀ ò tí ì ṣẹ́tù. ọpọlọ rẹ̀ ò tí ì ṣẹ́tù. ṣé bí kéèsì ọkọ àti àwọn kan bá dé kóòtù ṣé kò kan fámìlì ni. akọlọ́báyọmí ẹgbẹ́ bàbá mi láìkì sọ yẹ bá mi sí ààrẹ ẹ̀yà bá Muyideen ètò ọmọ kí oyin ń ṣe yìí wà lẹ́ ó ń kọ́dọ̀ tí ibà yóò kó kọ́dọ̀ tí báyẹ̀ sí o àfi tó bá jẹ́ pé kò fọ̀rọ̀ lẹ́yìn kó tó di pé ń bóde o. Mrs. Elizabeth Oyèpẹ̀lẹ́ àbúrò ní sẹ́yìn ẹ̀sẹ̀ fúnyàwó mi torí mò ń wí o obìnrin rọ̀gbà yìí mi ká ẹni ọmọ ẹ̀bọ̀ lọ́dọ̀ mi yàrá kan tí mò ń gbé o àjọ máa gbé bẹ́ẹ̀ ibi òun gbé o ó tún un lọ́rùn ju bí òun gbé tẹ́lẹ̀ lọ ta lọ́rùn onídìńkà. láìláìlọ́lá àṣẹ àti bọ̀tán alábòsí ò lè dá lóòótọ́ asólèmù anábìwá mọ́sálálá lọ́sọ́ ní asólèmù sùlùmáàtún yawmal qiyamah gbogbo ìran alábòsí tọ́ba tó dijọ́ àgbẹ̀dẹ inú òkùnkùn náà wà. ọgbọ́n kí ni mo pè gbogbo ìran alábòsí tọ́ba tó dijọ́ àgbẹ̀dẹ inú òkùnkùn ni wọ́n máa wà. Muyideen chájà sí ìyàwó rẹ̀ sí òní fámìlì ṣé kò nílé bàbá kò nílé ìyá ìwọ Muyideen. ṣé ìyàwó rẹ̀ ò nílé bàbá kò nílé ìyá ní sí ọ̀rọ̀ yín ṣẹlẹ̀ wọ́n náà máa gbọ́rọ̀ wúrúwúrú tó ń sọ olóòpé látijọ́ ti kú òlé sọ ọmọ tíyàwó rẹ̀ ń jẹ sọ ọmọ tí mu àpáàtì yẹn láti gbọ̀rọ̀ ti ṣẹlẹ̀ tó ti kú òlé oníkíyàwó rẹ̀ yọ tẹ̀lé ọkọ lọ́dún kọ́ ọ̀nà pa ọmọ náà mọ̀ dànù ìwọ tó bóde tó lágbàlá Gabriel báyàwó ẹ̀ sùn kọ́bìnrin yẹn wá tẹ̀lé ọ tọ́ba náà kúkú ìyá nǹkan náà wá sí ọ̀rọ̀ wa tó bẹ́yẹn Muyideen chájà ìjọ wáwọn ẹbí ìyàwó rẹ lọ
fámìlì rẹ mélòó lọ mú lẹ́yìn tẹ́ẹ̀jọ lọ sọ́dọ̀ àwọn fámìlì ìyàwó ẹ̀. Al-Qur'an báńkì owó nàbí ìsinmi àlìhìnà ẹ fẹ́ ìyàwó ẹ fẹ́ wọn pẹ̀lú ìyọ̀ǹda ẹbí wọn. Nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ ó ṣe lóyún tó yìí ṣe bí àwọn akẹ́ni wọ́n fa ìyàwó ní ẹ lọ́wọ́ àbí àwọn òrí oníyàá òní bàbá ṣéyàwó òrí ọ̀lẹ́bí ọ̀pọ̀lọpọ̀ ra mẹ́lẹ̀ ẹsẹ̀ fúnyàwó mi o kọ́mọ bọ̀lọ́dọ̀ mi ibi abá ń gbé lóhun ẹni gbé kí lóhun ẹ. Dada amatu yaumi wa dada amatu sanati dada amatu umuri wa dada amatu sarimade dada amatu umuri wa dada amatu sarimada dada amatu yaumi abama ọjọ́ kan abama ni dada amatu sanati àbámọ̀ ọdún kan àbámọ̀ ni dada amatu wumuri àbámọ̀ pé yẹn wà nù ayé àbámọ̀ ni wọ́n dada amatu sẹ̀rìmẹ́dà àbámọ̀ for life àbámọ̀ kan náà ni kọ̀kọ́ mi ìdí ni ti ń lé ọwọ́ àbí tí ó kì í kẹ́bọ̀. Ọkọ rẹ̀ wèrè òru ti ń jí ilẹ̀ ọwọ́ wèrè òru ti bá ó ti rá sìgà. Sẹ́rí ọmọ mú ìdí ní jájá yìí wà láìtàláì ó ti bá ayé jẹ́ ọlọ́mọdé ọ̀bọ̀rún jẹ́. Fata later. Campaign after election. You know, come with him. Olúwa sọ àmì ẹ̀ríkà pàmì ni nígbà tí mo rí sọ yẹn ẹ bá mi sọ fún ìyàwó mi kọ́mọ ọbọ̀ níbi tí mo wà ibi ẹ̀rù bá wà ibi àbá wà lówó ẹni gbọ́ obìnrin bọ̀ mí o obìnrin sùn mí lọ mú kanú ètí ń sùn ọ ẹbí ọmọ kó ti dẹkọ abódìdọ lélẹwẹ obìnrin sùn mí o ọmọ iye ọdún tó ti rìn kiri tó níyàwó kó tó rí ètò ọ̀fẹ́ yìí ìwọ lọ́wọ́ àbọ́sọ̀ láìpẹ́ obìnrin sùn o tí ì bá sọ obìnrin tí mi sí ọlọ́run bá kó sí lára kágbàlá Gabriel tó rí ọ ta ni ó rí ọ tí ó dùn tí o gbẹ̀lẹ́ kó yọ sọ pé ó fẹ́ jẹ́ ìyàwó ẹ̀. títí láyọ̀ yẹ̀yẹ́ amọ̀dún mọ́ bí ó dùn náà ni ọmọ ní àwọn ẹbí ìyàwó ẹ kọ́ ọ̀nà ọbẹ̀ ọ̀nà ọ̀dọ̀ bàbá ìyàwó ẹ ọ̀nà ọ̀dọ̀ ìyá ìyàwó ẹ ìwọ náà tó ń wé jáde lẹ́nu oní òpè ìyàwó ẹ ta ló gbọ́ ọlámọ̀nà human rights wèrè wo ló ní kọ́ ọ̀nà human rights àwáyé mọ̀ sí rere wo ló ní ọ̀nà human rights ọ̀tá aláwọ̀ wo ló ní ọ̀nà human rights. Ìdí ni ó ti lulẹ̀. Fáì inú mi dùn yípo sọ fún gbogbo ayé oní Àgbàlá Gabriel kọ́ ló bọ́ orí ìyàwó kì í sọ ńlọ́fà ìyàwó ní ọlọ́ ìwọ ló rí nǹkan rẹ ìwọ ló bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò kà Àgbàlá Gabriel náà nothing concern Àgbàlá Gabriel about your wife nothing concern Àgbàlá Gabriel about your wife. Say, but me, you're correct.
ọkàn Àgbàlá Gabriel kò bọ́ wáyàwó kì í dẹ́ sọ lọ fẹ́yàwó fún ọ ó spẹ́ndì lé ẹ lórí ni ọdẹ tí ní òun lálàáfíà nílé ẹ ó ti wà freedom you want to face your life for yourself don't let Àgbàlá Gabriel don't let Àgbàlá Gabriel because Àgbàlá Gabriel is free now. Ẹjọ ṣé ìbò tí mò ń fọ ìṣó ń lọ ebi ọmọ pé pamari 5 náà lè pa.